ẹ̀yin tẹ́ ń bá wo fídíò wa ní gbogbo ìgbà ẹ ṣé mo dúpẹ́ títẹ̀ ní ó tún gbẹnu tán. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin Sunday Igboho àti àwọn ọmọ ìlú ẹkùn tó fi di pé wọ́n ń dojú ìjà kọra wọn. Ó lè kẹ̀kà lóòótọ́ inú fídíò ilẹ̀ ti máa rí ẹ make sure pé ẹ wo fídíò yìí délẹ̀ pátápátá kẹrí àṣírí tó wà nínú bẹ̀ kẹrí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Sunday Igboho àti àwọn ọmọ ìlú ẹkùn. Bẹ̀ ṣe wá wo fídíò yìí ẹ jẹ́ ká pàdé ní comment section kẹ́yìn náà sọ opinion yín lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí. Bẹ̀ ṣe wá ń bá mi wò ẹ máa like ẹ máa share ẹ̀yin tí ẹ ti subscribe ọ̀fẹ́ ní subscription kò ná yín lówó kò ná yín ní extra data. Mo wá gbàládùra pé ọwọ́ tẹ fi ń subscribe ẹ ní fi gbọ́ mọ́ sí ẹ ní fi rí wàhálà ẹ ní fi rí dààmú lágbára Ọlọ́run nǹkan rìn nǹkan ilẹ̀ máa fi ọwọ́ yín ṣe bẹ́ẹ̀ ni ojú tẹ fi ń wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá kò ní di till I come your way again ó dàbọ̀. ẹ̀yin èèyàn mi ẹ wò wàhálà wà o ìkan nínú àwọn ọmọ ìlú ẹkùn òun náà ló gbàbọ̀dè fún olóyè Sunday Igboho tó dojú ìjà kọ olóyè Sunday Igboho. Ìròyìn méjì ló wà nínú fídíò tẹ́fẹ́ wò yìí tí àáfàá tó ní òun yóò kó àwọn ọmọ àtìyàwó òun láti lọ pàdé olóòlù. Ẹ wò ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí ẹ jẹ́ ká jọ wò ó. Ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Mùsùlùmí kìí ní èmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹ̀ríkẹ̀ jọ́ láti sọ pé olóòlù gan jáde nìkan yẹn ó ń sọ̀rọ̀ ẹ̀yìn tó bá bí dábí tẹ́ sọ kọ́ jáde tó ìgbàjà àtàwọn ìyá àti ìyàwó àtàwọn mẹ̀kan jáde kan lọ fèsì olóòlù kó má gbé stop internet. ajẹmọ́kẹ́ ìfòrí nìyẹn bá ń bí léèrè torí pé ẹ tó ṣe rẹ̀ lánàá àárí pẹ̀ mọ́ bì sí yẹn o àárí pẹ̀ mọ́ o àárí pa rẹ̀ mọ́ tó gbégi ẹ̀ sí ń jọ́kìn lánàá àárí pẹ̀ mọ́ olóòlù sí yẹn sì dèsè ẹ̀ gbádùn mi rẹ̀. àpẹẹrẹ ní sábà à ń gbọ́ ni. wọ́n yẹn báyẹn tẹ́wẹ́ tí yàrá olóyè Sunday Igboho tàtẹ́ sọ ẹ má jẹ́ aláàgùn jìnnà ẹ wá jẹ́ tó sọ̀rọ̀ kan kó jẹ́ bí advice kó dọ̀dọ̀ àbá olóyè Sunday Igboho tẹ́ tí yóò bá pàdé hàn owó ẹ̀yìn àgbà. ẹ̀rọ oníbàjẹ́ bẹ̀rẹ̀ bá bọ̀ ọ̀bọ náà. wàhálà ẹ ṣe. kó máa lọ báwo. irú ọmọ yẹn ẹ bá ń bẹ̀ wọ́n tí èèyàn ò bá ara alé rẹ̀ tí èèyàn bá dákó fara alé rẹ̀ aláàtà ò ní bẹ̀rù èèyàn lórí wọn tó sẹ́gbọ̀n fẹ́ wọnú ẹgbẹ́ yẹn lọ́la tẹ́pẹ́ tó ń gbé bọ̀ nìyẹn àbíkọ́kọ́ fìyẹn jókòó náà fún iná búrẹ́dì tó ní ètò ń tà fún iná búrẹ́dì tó ní ètò ń tà ẹ sọ bàbá Sunday Igboho pé ẹ lè torí pé kẹ́ ẹ mẹ́jà kásọ yẹn wá kọ́ kíkẹ́ mọ́ lè yọ torí pé ìfẹ́ borúkọ mi jẹ́ àbí mọ́sẹ̀ gan òfúrú ẹ̀ lẹ̀ títí àbátú ọ̀kan ìtọ́lẹ̀ kan ó ní jáde bá fún mi tó wádà mí lẹ́lọ́gùn náà ìfọ̀lẹ́yìn yẹ́ ìpapá wa ta ni ẹ̀mọ́ jẹ́ ẹ̀sìn tó bá bẹ̀rẹ̀ sí ti irú wọn tó ń sẹ́kùn nu wọn ẹ̀ríkẹ̀ ẹjẹ́ dìlítì ẹ̀ ní o fáti dìlítì ẹ̀ yọkàn mi tó wá fẹ́ ní ìtẹ̀sìn ẹ̀ lọ́gbọ̀n wọn ní torí ẹ̀mọ́ láyé. ó dà ẹ ṣe gan. ó jẹ́ nǹkan tó fẹ́ sọ. ẹ ṣe gan bàbá wa. èyí tẹ́ ń talẹ̀ mo ní fídíò kan bíi ìdáyè bá gbà mí wọn á pílẹ̀ fún yín. kí ló ń sọ wọn ṣègé kí lórúkọ ẹ. Ibrahim ló. èyí tẹ́ ń talẹ̀ fáwọn wèrè yẹn ẹ̀yẹ kankan máa lọ bímọ ó kẹ́yìn mo tún pè padà ní. Hello yẹ hello. hello à ń gbọ́ yín sà. ẹ kálẹ́. ẹ kálẹ́ sà fídíò tí mo fẹ́ play fún yín tẹ́ bá gbọ́ yín àwọn Fúlàní ni o ọ̀nà ẹ bá gbọ́ sókè bàbá mi ẹ̀ ní dáhùn ẹ kálẹ́ sà. ẹ kíṣẹ́ ọlọ́run àti bàbá bùkún yín. àṣẹ sà. ọlọ́run àti bàbá gbọ́ yín sókè. àṣẹ ìdùnnú àrùn sà. ìyá àdọ̀dùpẹ́ lọ́dọ̀ ọlọ́run yẹ. àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ ni pé ní ti ọba Olúbàdàn number one èmi ò ní blame àwọn àfáà yẹn pọ̀ jù because njọ́ tí ọba Olúbàdàn ti dìde fún àáfàá wèrè tó wá láti lọ nìyẹn njọ́ yẹn lèmi ti sọ pé wọ́n ti ṣe wrong thing èmi dàgbà pé mi máa tún gun orí ẹ̀ irú ẹ̀ náà ló tún ṣẹlẹ̀ yìí irú ẹ̀ tó ń sọ̀rọ̀ yìí sí èmi ti rí gbogbo àwọn àáfàá pátápátá àtọ̀rọ̀ jẹ ni wọ́n because ẹ lọ wo history kò tó àáfàá kan tó kọ́tẹ́ àtọ́níjẹ́ adúgbò alóhùn kọ́kéwú òun jẹ́ àáfàá àtọ̀rọ̀ jẹ ni wọ́n ẹlẹ́ẹ̀kejì ebi ti ń pa àwọn àáfàá yẹn sí because ojú everybody ti gbọ́ pé muslim ẹ̀sìn wèrè ni ojú wọn ti ń bọ́ ìyẹn mo fi sọ pé mi ò ní pílẹ̀mù ẹ̀ jù bí kò ṣe Olúbàdàn òṣọba kékeré ilẹ̀ Yorùbá kò yẹ kó dìde fẹ́ anybody tó bá tẹ̀sí ń dìde fún wọn nígbà tó ti jọba ìyẹn sì ṣe gbọ́ gbọ́ndọ́ tó ti dìde mo ti sọ ti pẹ́ bóyá ó dà pé yèyé dára ni mo sọ lórí kinní yẹn ó wà lórí kinní pé ẹ máa wo àfáà mi máa tún ti jáde o nǹkan tí Olúbàdàn ṣe yìí o. Olúbàdàn ò bóyá ni àpọ́nlé ni wọ́n ni. Olúbàdàn kí n tẹ́mọ̀ pé Olúbàdàn Muslim ni gbọ́ngbà tó ti jẹ ọba yẹn ló yẹ kó jẹ́ kí respect yẹn ti mọ́ ó ti ju oyè tó ju ìmáàmù lọ òun ló lórí ìlú ṣóyé yín ó yẹ kó Olúbàdàn ti mọ̀ yẹn mo ti mọ̀ pé ẹlòmíì máa wájẹ́ ẹlẹ́ẹ̀kejì sẹ́rí ti Sunday Igboho yẹn ó kù díẹ̀ káàtó mo dẹ̀ ti sọ̀rọ̀ yìí ti pẹ́ níjọ́ kan tí mo ń bá Wisdom sọ̀rọ̀ mo pè mo bá sọ̀rọ̀ mo ní
sọ fún àwọn èèyàn tó ń gbà yìí wọ́n dẹ̀ ti àwọn kan náà dẹ̀ sọ wọ́n láwọn ọmọ OPC tó ń wá yẹn ìmí ìfẹ́ agbẹ́bọ̀dé ni wọ́n sọ ara wọn lélẹ́yìí ó kàn jẹ́ pé ṣẹlẹ̀ ní tọ́lọ́ bá ti wà lẹ́yìn ẹ̀ ń tọ́ wọn gbọdọ̀ jà torí tọ́lá ní ká máa blame Sunday Igboho àwọn èèyàn náà ló máa ná àwọn tó wà mẹ́rin ló máa tó ká ná àwọn tó lọ èló yìnbọn pa wọn ní sọ pé èèyàn ló kọ́ yìnbọn ṣé ẹ gẹ́ẹ̀tì kan tí wọ́n sọ níbẹ̀. ọ̀rọ̀ rẹ o iṣẹ́ gbọ́n tí bàbá wa yìí sọ. àwọn tó wà ń bẹ̀ náà tó ń jọ lọ yẹn náà ló máa gbé bọ́ọ̀lù pé wọ́n lè ṣe fídíò ẹ̀mí tó ti yìnbọn pa wá ní àwọn ọmọ tó kó lọ ṣe ló yìnbọn fún wọn. wọn ò ní ṣó ibi tó ń ẹ mọ̀ pé gbàgbé tó bá ṣe fídíò wọn á lọ gébì kan ìtòsùtù wọn yẹn nǹkan tó fẹ́ ṣe fún nìyẹn. olóyè gbọ́n Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú ẹ̀ ẹ bá jẹ́ captain olóyè. ṣùgbọ́n lọ sọ jáde ń sìn tó bá fi kọ́mí ti jáde wọ́n á ti sọ́ di nǹkan mímọ́ lọ́wọ́ ọ̀nà tó fẹ́ fi kó ba náà ń wá nǹkan fẹ́ sọ Ọlọ́run dẹ̀ sì túkun ẹ̀ ti pẹ́ Ọlọ́run tẹ̀sí kò tẹ̀ sókùn kan tó lè so mọ́ Ọlọ́run ti tókun ẹ̀ because tọ́lọ́run fi da sí nígbà tó lọ kamọ́lé yẹn sọ pé mo sọ fún Yèyé Dára ǹjọ́ kan mo ní òun kọ́ lọ wo history of Nigeria ẹni táwọn Nàìjíríà ló bá wọlé tọ̀ pa òun ni number 1 lákòókò. ó ní number 1 olóyè the whole Nigeria. òun ni number 1 yẹn máa sọ pé Ọlọ́run wà lẹ́yìn wọ́n sọ wípé ẹni tọ́lọ́ bá wà lẹ́yìn ẹ̀ kò gbọdọ̀ jà so bó ṣe ṣe yẹn òun ló da jù ẹ má bu tó bá pa àbí táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bá pa tẹ́wọ̀ dẹ́sùn àwọn ọlọ́pàá wà ń bẹ̀ ìyẹn náà máa gbé pé ó ti pa ọmọ ẹ̀yìn ẹ̀ o ẹni tó ń sọ nìyẹn o mo dẹ̀ mọ̀ pé àwọn ti bí náà ni ẹja àwọn tí mo ti mi fẹ́ àwọn náà ni àwọn náà ni àwọn àlìfífú àwọn tọ́lọ́run ti gbàgbá lọ́wọ́ wọn tọ́lọ́run ní agbára mọ́ àwọn náà ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀ bó ṣe ṣe yẹn ló dáa ṣùgbọ́n kristian kò ṣọ́ra ẹ̀ àwọn èèyàn tó máa wà lọ́dún sọ̀rọ̀ǹdì ẹ̀ ó jẹ́ fi tiẹ̀ gangan àwọn tó ti ń lò ti pẹ́ tó jẹ́ ti tiẹ̀ àwọn ti bẹ̀ yẹn ó máa fún wọn síwájú tọ́mọdé máa yìnbọn fún wọn ọmọ yìí ọlọ́wọ́ àwọn pẹ̀lú ẹkú iṣẹ́ pẹ̀tọ̀. àṣẹ bàbá wa yìí tún olóyè ẹ tí escape lọ́wọ́ mi o despite pé bàbá wa yìí sọ̀rọ̀ ọlọ́mọ pé ẹ tí escape lọ́wọ́ mi mo máa gé yín gẹ́sẹ̀ ẹ bá gbọ́n sókè. ọlọ́ ìyá wa Yorùbá Wuyì ṣé orí program bẹ̀ wá. orí program la wà o àṣà o. ẹ kú iṣẹ́ o. àjọ ń ṣiṣẹ́ yìí. ẹ kú ohun òun yóò ní ha yóò ní mú yín lóhùn. àṣẹ àṣẹ. ṣe rí ẹni tó ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ náà yóò dákú bóyá orí inú mi. so èyí náà support olóyè aláì èyí wá wí pa ẹ lè support èyí. àbùkù ẹni tó bá wọ nǹkan funfun làbùkù ń wá. tólóyè bá ṣe kínní yẹn àwọn ọlọ́pàá àwọn aláṣọ funfun tó ń gbọ́ pàjáde káàkiri wọ́n á ní story wọ́n á rí story sọ. ẹ̀dẹ̀ wo tó bá ní ká fojú wò láyé àwọn bàbá wa láyé ìgbà yẹn wọ́n máa ní sùúrù. Ìgbòho ti wáyé Sunday Ìgbòho ti wáyé ńgbà kan rí. ó ti wáyé bẹ́ẹ̀ ni. ó ti wáyé ńgbà kan rí. so ìwà àwọn àgbà ayé ìgbà ni ló yẹn ìkọ́ tó bá ṣinú bí ó lọ gbégbèsè tí ò dáa àyà rẹ̀ nǹkan sọ. ayé òde ni tí wàá sọ lágbóró. òkè ẹ kú ètò. àdàbí àbí wọn o àdàbí àbèrè àdàbí àbí yín o àdàbí àbèrè gbogbo ẹ̀yin tẹ́ ń wẹ́ mi májà sọ́lá àdàbí àbí yín àdàbí máa bèrè lọ́wọ́ ẹ ní nípa ńlẹ̀ Yorùbá ẹ máa tọ́ tiwọn ẹ máa gbóhùn sókè. ẹ ṣe tó yá wa o. ẹ ṣeun gbogbo ẹ̀ tẹ́ ń lè pàṣẹ àdìsá à ń gbọ́ ní sẹ́kálẹ̀ sàn. ẹ wo ọ̀rọ̀ bí mo yàtọ̀ díẹ̀ pẹ̀lú pé àwọn èèyàn wá sọ. ó yá jẹ́ kó yà jọra 3 minutes náà. reason ẹ wípé ẹ rí lórí ọ̀rọ̀ aláàfáà náà àáfáà yẹn ní anything tó bá ti kọjá ọ̀rọ̀ olóyè Mọ̀jásọ́lá mi ò tiẹ̀ fẹ́ ń gbọ́ lórí prógrámù tó tọ̀rọ̀ aláàfáà yẹn òun kàn sáàsì ni kò lè jáde ibi tí ó ti sọ̀rọ̀ ló ti sọ̀rọ̀ mọ́ yẹn kò lè jáde lọ́jọ́ tó lóòlù bá jáde tó lóòlù sẹ́yìn jáde ni for donkey years tó lóòlù ti ń jáde tí ò sí pé bóyá ẹnìkan fẹ́ gbọ́mọ kan àbẹ́ nìkan fẹ́ ṣe kíní tó ìyẹn kò sọ̀rọ̀ lórí rẹ̀ wọ́n tó máa ń wọ́n ní fún wọn. nẹ́tíwọ̀kì yóò dáa. ẹni tí olóyè Mọ̀jásọ́lá ó di ẹlẹ́ẹ̀kejì báyìí tí máa gbọ́ irú sẹ́yìn bẹ́ẹ̀ jẹ́. ojú ẹ̀ ń rówó ń rọmọ àkànlè ṣàìmọye síta ni. hello ìyá wa. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín nẹ́tíwọ̀kì lọ tẹ́lẹ̀ ni. hello. ó di ẹlẹ́ẹ̀kejì tí máa. alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ gbọ́ ò ní pé bóyá tí olóyè náà bá wà lórí fúgàmù wọn máa gbọ́rọ̀ ìgbà yẹn wọ́n ní wọ́n kó mọ́tò wọ́n fẹ́ kó mọ́tò kọjá ní táìmù tó bẹ́ẹ̀ ni àwọn custom ni wọ́n dá wọn dúró tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá mọ́tò lọ ó ti ń bẹ̀rẹ̀
so wọ́n nígbà tí wọ́n dàbọn bolẹ̀ wọ́n ní olóyè wa bọ́ síta ó wá ní ẹ̀ṣọ́ aṣọ di èkìsà mọ́ mi lọ́rùn báyìí èpè ìṣèkò náà wá ṣìnà fún yín báyìí wọ́n ní ṣe ni gbogbo wọn ń dọ̀bálẹ̀ pé ẹjọ́ ẹ má ṣìnà pípé kó jọ̀ nítorí ọlọ́run tó lóye náà bá ń gbọ́ program yẹn wàá mọ̀ tí mò ń tà láti sọ ẹnìkan tí wọ́n jọ rìn lọ́jọ́ yẹn ló sọ sí ìyẹn fún mi so ẹlẹ́ẹ̀kejì tán lélẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ tó jẹ́ tán lọ sílé ẹ̀ náà tán ṣínà ọ̀bọ̀n kò retaliate. ok so ẹ má fún ọ̀dàlẹ̀ ní second chance. tó bá pẹ́ ìlẹ̀ lágbára bí olóyè tó bá pẹ́ ìlẹ̀ olóyè kí lè máa ṣe fún ẹnìyẹn. because why irú ẹnìyẹn náà ẹlòmíín náà tún lè fẹ́ lo chance yẹn pé yóò tún fi wálẹ̀ náà ó ti ń bẹ̀ yóò tún fẹ́ fi wá sílẹ̀ irú eléyìí tó lọ yìí ó yẹ kó fara kó ní tó fara kó èsì pé kàn máa release ẹ anyhow bẹ́ẹ̀ yẹn pé wíyá òkè wá máa bá tiẹ̀ lọ yóò tún lọ lẹ́nu láti fi lọ máa rojọ́ níwájú àwọn yẹn ó yẹ kẹ́ ẹ fi ṣe sample kẹ́ ẹ fi pàrókò sí alárokò ní ti tó bá tiẹ̀ yọ sáà ẹ jẹ́ ká wẹ́ tó máa win. mẹ́wàá ti ṣe lè má wọn lọ́wọ́ ẹlòmíì ò ní wà ẹgbẹ́ ti bẹ́ẹ̀ yẹn ẹ̀rọ ìyá wa ẹ pé ètò. ẹ jẹ́ ká wẹ́ tó máa win ni bàbá wa yẹn tó bá jẹ́ team àrokò ẹ sọ pé 1 team kan fi pàrókò sílé seven family ẹ bá mi kọ ẹ̀kọ́ 1 ẹni tó bá jẹ́ team nǹkan tó lè ṣe yẹn náà ló dáa ọmọ sọ lẹ́nu ayé ẹ̀kọ́ 2 team kan fi pàrókò sílé ẹ bá wa kọ 1. Hello. ẹ jẹ́ ká wẹ́ tó máa win ẹ ló ẹ kú dédé àsìkò yìí sà. ìyá báwo ni nǹkan ìyá mi rọ. a dúpẹ́ o. ẹ kú gbìyànjú. ẹ ṣeun tútù kíní kan yẹn yé pè mọ́ náà kí ló tẹ̀ ń pè pèpè nǹkan wà lórí ètò yẹn lẹ́ ń pè pèpè àkílódé. láre o. ẹ máa sọ̀rọ̀ yín nìṣojọ. last week mo pè yín gba mí gbúrò yín ní rí nǹkan kan lórí sí but later náà mo tó wá rí bẹ́ẹ̀. torí pé ẹ fọ́lọ̀ wa tẹ bá fọ́lọ̀ wa ojoojúmọ́ là ń ṣe show ẹ bá ti subscribe sí YouTube channel mi ẹ bá ń kó ojoojúmọ́ ni mo ṣe show èmi ìsìn mo ti ju fídíò kan lẹ̀ darí. ok so ẹ wá ṣé gbogbo ẹ lọ déédéé ọlọ́run bá wa ṣé o ẹ ṣá ẹ bá wa kéde fún àwọn èèyàn èmi ò tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò èmi náà wòran pé gbogbo kan tó ṣe ń lọ bọ̀tí ń òye tí ọlọ́run tó fún mi tó tí a bá rí ọ̀nà tá a ti lè ké pera wa kí gbogbo èèyàn kí wọ́n dì mọ́ Tinubu o ìfún kí nǹkan kan tó di pé bóyá àbí ó tiẹ̀ tẹ́lẹ̀ kí a ti máa ìfún pariwo pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o so kí wọ́n mọ bí a ṣe ti rẹ́dì fún sí because ẹni tí a ní tó lè bá a béèrè nǹkan tí a fẹ́ náà nìyẹn o regardless of nǹkan tí wọ́n bá rí kí wọ́n máa sọ nípa ẹ̀ kódà wọn ò bá gbé nǹkan kan wá sí wọn sọ pé wọ́n rí ibi tí Tinubu tó lọ forí ọmọ tó mọ gbogbo propaganda kan tó gbọ́dọ̀ gbé wá sí òsì then regarding ọ̀rọ̀ olóyè so tó bá yẹ pé ẹ bá ní èèyàn tó bá wọn sọ̀rọ̀ tó lè bá wọn sọ̀rọ̀ even bí àwọn nǹkan mìíràn tí náà lè bá yín sọ lẹ́yìn ìgbà tí ò ń sọ̀rọ̀ tó lè jẹ́ ọ̀rọ̀ orí fóònù báyìí ẹ bá rẹ̀ tí ó bá wọn sọ̀rọ̀. ọ̀dà tó bá dẹ́yìn ètò ẹ pè nígbà náà. ọ̀rọ̀ ètò ẹ ṣe ìyá mi o. mo gbádùn comment section lórí YouTube ẹ̀yin tí kíkan ṣe ẹ̀mí ẹ̀ ṣáá ni ẹ̀yin mo gbọ́dọ̀ ṣe ẹ̀mí ẹ̀ ṣáá ni ẹ má bá mi kọ 1 ẹ̀yin tí mẹ́tàsọ́lá ní Sunday Igboho tó bá ṣe kíní kan ẹjẹ́ kan fi sílẹ̀ ẹ̀yin máa kọ 2 bí ṣe wá wo comment section yẹn àwọn kan kọ 1 wọ́n tún kọ 1 àwọn kan kọ big 1 big ó tún fi big sí ṣé kí n kọ ṣe ẹ̀mí ẹ̀ ẹ̀yin kí n kọ ṣe ẹ̀mí ẹ̀ bá mi kọ 1 nìyẹn lọ. ẹ mú epo mú epo àwọn kan filẹ̀ wọ́n ti àwọn mẹ́rin náà ní kí n kọ́ fi sílẹ̀ àwọn kíkọ́ ṣe ẹ̀mí ẹ̀ wọ́n ti kọ́ 1 ní 99 ẹ bá gbóhùn sókè kọ́ máa ṣe ẹ̀mí ẹ̀ ṣáájú. àkọ́kọ́ náà mi fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àáfà yẹn torí àwọn ọba wa àwọn náà fún wọn láyé jẹ àwọn náà fún wọn lọ́rọ̀ sọ báyìí là ń ṣe lù wa èwo òní eégún Ìbàdàn ṣọ́ọ̀bì náà ti ń ṣe olóòlù ni. orí ẹ̀ fẹ́ bù. wọ́n tó bí àwọn kọ̀rí bàbá ńlá bàbá ẹ̀. o ṣe láti tó yìí náà. o ṣe ẹ fà já. àwọn tó jẹ́ àpá àtàn dàgbà jù lọ nílùú Ìbàdàn bẹ́ẹ̀ yẹn náà gbé pẹ̀lú olóòlù kọ́lọ́n fọ̀run kọ́lọ́n kẹ́mi àáfà tó dàbí Ọlọ́run kẹ́mi nìbàdàn ìkànnì gbòógì àáfà àná Ọlọ́run kẹ́mi nìbàdàn ibẹ̀ náà bó lóòlù gbé. tí ó dẹ̀ sí wàhálà. pọ̀rí bàbá ńlá bàbá ẹ̀ tí ò ní kó lu ọmọ jáde
níwájú ilé Ọlọ́run Kẹ́mi òru máa gbàbẹ̀ kọjá ibẹ̀ làwọn máa lọ sá pamọ́ síta máa fi ṣọ́ọ̀bù wálé tá máa lọ sá sínú ilé Ọlọ́run Kẹ́mi fóòlù. bàkóòtù sálámọ̀ tí wọ́n lókè ní kọ́nà ọ̀gbọ́n fẹ́ bákan náà àfa ńlá kan nìbàdàn ni wọ́n gbogbo àwọn àfa àjàrà àbùkà yà pa àwọn alálẹ̀ lọ́wọ́ torí òun lè wá dógun sí ìbù tiwa àfa àwọn láwọn alálẹ̀ lọ́wọ́ àfa àwọn láwọn òòṣà àbàdàn lọ́wọ́ àwọn náà máa bá wọn ṣèdájọ́ ẹ̀. so táwọn bàbá ò bá dẹ̀ sọ̀rọ̀ sí ìdí máa yìí ṣe àwọn àfa yìí ṣe ń kúkú kan lábẹ́lẹ̀ wọ́n kúkú kan lábẹ́lẹ̀ Ọlọ́run àwọn onílẹ̀ ló ń tún wọn láti rí síta o àwọn onílẹ̀ ló tún wọn láti rí síta Ọlọ́run dẹ̀ ní gbóhùn láṣìírí àwọn onílẹ̀ ò ní gbóhùn láṣìírí lágbára Ọlọ́run. ṣé wàá nípa ti bàbá wa Ìgbòho Òòṣà ọmọ kan bíi 1 billion ìjáyà gbogbo anybody ikú ọmọ ọkú tí kò gbọdọ̀ pa ọmọ àrùntárò gbọdọ̀ ṣe ọmọ àdábà alẹ́ àdábò òde bá láàrùn ṣọ́pọ̀ Ìgbòho Òòṣà so kan ṣọ́ra fáwọn tí ó invite wọn sí program o èrà ọ̀fẹ́ kòkòrò dènú o ojú kan lé ojú kan òde nìkan fi ṣe o ojú kan lé ojú kan òde ni o kì í ṣe gbogbo ẹni tó kí ni káàárọ̀ lọ́fẹ́ ká jí o kì í ṣe gbogbo ẹni tó kí ni kúrin ẹ káàbọ̀ lọ́fẹ́ ká dé o kí ṣẹ̀dá wa má gbàbọ̀dé tọmọtọmọ kí ó ta ká mọ̀ pé má ṣe wà yẹn ìkòkò tí ẹlẹ́gbára gbogbo àwa Yorùbá tá a dàgbòrí lọ́wọ́ ẹ̀ àwọn ni o ó ní o owó ní o bẹ́ẹ̀ ni àṣẹ wọn ò ní ṣídàánù ò ní fọ́ o. mi ò gbọ́ kú ẹ̀kọ́ làṣẹ. tí wọ́n bá máa kú ọ̀lẹ́ ọdẹ yìí 150 years 150 years. tó bá kú ní 150 gan a máa ro ni. a máa ro. tó lóye bá kú ní 150 wọ́n pa á ni. ẹ máa rí ọ̀tá rẹ̀ mọ́lẹ̀ gan tẹ́ bá ń gbọ́ Ìgbòho Òòṣà. yóò ṣe. ọmọ ogun tó ní sàbẹ̀ sẹ́yìn. ikú bàbá ẹrú ikú. Ọlọ́run tó ẹjọ́ ẹ bá wa sọ fún wọn ojú kan lé ojú kan òde ni o. Bàbá Lẹ́kìtì àti Wisdom etí yín mélòó Abalẹ́kìtì òsì ó dádọ́wọ́ yín o ẹ bá fẹ́ rìn ìgboro kẹ fẹ́ yan o lọ́wọ́ ẹ̀gbà a máa fọ́ orí yín òòtà o tẹ fẹ́ rìn tẹ fẹ́ dàbẹ́ ká fi fi ọ̀tà fọ yín lórí tẹ ká fi fi ọ̀tà ṣí yín ní fìlà ẹ bá mú gbòòrò dáadáa o tọ́ máa ń kó máa bá fẹ́yìn o gbogbo àwọn tó ń wá yìí nǹkan tí ń gbénu wọn ó jìn gan o. fídíò yẹn wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. ká bá sọ̀rọ̀ ẹ lọ́gbọ́n tó ń dá o Ọlọ́run wà láì ọ jẹ́ ká fẹ́ yín sí lọ́gbọ́n tó ń dá o. bẹ́ẹ̀ ni o àwọn kinní yẹn wọ́n ṣòro o. gbogbo ẹ̀ tó bá rò bí ròṣà àyàfi tí ọba tẹlẹ̀ nílé òní mú tàn. àṣẹ wọ́n ṣòro bá ṣe o. so ẹ ṣe gan ìyá mi. a má gbọ́ fún yín lójijì. àṣẹ àti gbogbo wa ẹ ṣe gan. ẹ ṣe gbogbo. ẹ jọ ẹ tẹ́ wa lórí Facebook àti YouTube mo ti kọ 111 àwọn tó kọ 1 mo ti print wọn àwọn tó kọ 2 mo ti print wọn ẹ jọ tálẹ̀ rò bóyá win tálẹ̀ rò bóyá win ni 1 ó ní wípé kí nǹkan ṣe ẹni tó yìnbọn sórí Sunday Igboho yẹn bí kí nǹkan ṣe ẹ̀mí ẹ̀ ló ń ṣe èmi so ẹni tó bá wà ní tíìmù mi àwa tíìmù 1 nìyẹn ẹ máa bá wa kọ 1 sí comment section tíìmù pé ẹni tó yìnbọn sórí Sunday Igboho nínú igbó yẹn bóyá ń ṣe mí pé kí nǹkan ṣe ẹ̀mí ẹ̀ ṣáá ni bóyá ń ṣe mí nìyẹn o bí kí wà ń bẹ̀ kí nǹkan fi nǹkan ṣe ẹ̀mí ẹ̀ ṣáá ni mo gbọ́dọ̀ náà wọ́n ti gé tì mí lọ mi ì gbọ́ kankan wọ́n ti gé etí mi lọ ẹ̀yin tíìmù kan fi sílẹ̀ ẹ̀yin team 2 àwọn ọmọ tó máa ń win nílé ní àwọn Yorùbá wù yí fans wa kọ́ ló jẹ́ wà ní gbogbo wa àṣẹ ẹ̀yin tẹ́ ń pè yẹn stop ẹnìkan wà lórí fóònù àbáwọ̀ ẹ bá gbọ́n sókè. ẹ ṣe ẹ kú ètò mà. ẹjọ́ ń ṣètò ní sàn. Ọlọ́run àtúbọ̀ máa rí ìgbà fún yín o ní padà lẹ́yìn yín lágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run adẹ̀kú oríire tí tọ́mọdé yẹ mọ́ because adúpẹ́ tọ́lọ́run ò kan wa lẹ́yìn ọ̀kan ẹ̀rí bẹ̀rẹ̀ ọmọ ìgbà yẹn pé Ọlọ́run ní kan wa lẹ́yìn ọ̀kan Ọlọ́run má kan wa lẹ́yìn ọ̀kan. bẹ́ẹ̀ ni congratulations to us. so a kú oríire o so Ọlọ́run àtúbọ̀ bá máa wá ṣé wàá rí nǹkan tí chief ọmọdé yẹn mọ̀ ṣe yẹn mo rí i pé ní ìtanijí ní fọmọdé yẹn mọ́ ó tún dá bó ṣe ṣẹlẹ̀ yẹn adúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run ò fẹ́ rí wa sọ́ta lẹ́nu. adúpẹ́ ọpẹ́ ńlá gidi adúpẹ́ fọ́lọ́run ọpẹ́ àṣẹ wọn ti dúpẹ́ ṣe rí bó ṣe ṣẹlẹ̀ yẹn ó tún wá dáa a máa jẹ́ àwọn àgbàlagbà ẹni ìfura lògùn àgbà kìíní yẹn náà a tún ta ọmọdé ẹ mọ jí dáadáa yìí pé ní àwọn tó yẹ kó máa wà pẹ̀lú chief wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn special tó jẹ́ pé wọ́n ti jọ wà àwọn tí wọ́n ti mọra wọn tí ò ṣe pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ wá ń dọ̀dọ̀. wọ́n wọnú gbọ́wọ́ lọ rescue àwọn principal tí wọ́n kó ní Ọ̀yọ́ Empire àwọn ni wọ́n lọ rescue ọmọ ogun lòun náà òun náà register fún ẹkùn ó register fún ẹkùn ọmọ ogun ni. so
tábà lè ní ìfẹ́ blọọkì ara yẹn ẹjọ́ olórí péjì TikTok má sì ní problem o à ń gbọ́ ní sáà. so nítorí náà ni pé ní kólóyè túbọ̀ ṣe kí ni kólọ́ máa bá wa bìṣẹ́ ẹ̀ṣọ́ wọn kábùrú má ṣẹlẹ̀ sí wọn lágbára Ọlọ́run ẹni tó dẹ̀ ṣe kinní yẹn tó jẹ́ pé ní wọ́n ràn because wọ́n ràn ni àwọn ẹ̀dákẹ́dá kan àwọn tó jẹ́ pé ẹnu wọn ò lè tọrọ mọ́ nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ràn tẹnu ò dẹ̀ ní tọrọ tẹnu ò ní tọrọ táyé àfi parẹ́ tó máa fi kángára wọn kúrò lórílẹ̀ so nítorí because bàbá olóyè Adéyẹmọ tá a rí yẹn tí bàbá Bánjí Akíntóyè tó bá ń ròyìn bàbá yẹn èyí á mọ̀ pé ní olóyè chief gan-an orí bàbá yẹn pé ju orí àìmọye professor àwọn professor kan pé àwọn ní professor kan lọ because nígbà tí Buhari ìgbà tí oníranu Buhari yẹn nígbà tó máa ṣẹlẹ̀ tó lọ kó àwọn èèyàn kéèyàn kan lọ ká olóyè mọ́lé olóyè ní agbára láti dá ẹ̀mí àwọn agbófinró àwọn terrorist yẹn olóyè ní agbára láti dá ẹ̀mí àwọn agbésùnmọ̀mí yẹn légbodò nígbà kan wá but wọ́n máa ka ẹ̀sùn yẹn wọ́n máa kà á sí wọn lẹ́sẹ̀ ni. so nítorí náà kọ́ ni pé ní Ọlọ́run máa bá wa fi ṣọ́ ẹ̀ṣọ́ olóyè túbọ̀ máa ṣe kí ni tírú ẹ̀ bá tún wá ṣẹlẹ̀ ńgbà míì kólóyè má fi ilẹ̀ mọ́. bẹ́ẹ̀ ṣé team number 1 lè wà bí team number 2 àwa team number 1 ni pé ó yẹ kó fi nǹkan ṣe ẹ̀mí ẹ̀ ẹ̀yin team number 2 ni pé bí akọ́ fún second chance. tíìmù wo lẹ wà náà ẹ bá explain àfẹ́gbẹ́ explanation no explanation team number àwa team number àmà kọ́ọ̀tì yìí o àmà kọ́ọ̀tì yìí o ẹ má pọ́n lóye lè fún wa àfẹ́gbọ́ àgbọ̀n kankan wọ́n ti géètì àwa lọ wọ́n ti géètì wa lọ ṣé team number 1 lẹ wà bí team number àwa team number 1 lẹ wà bí team number 2 ṣé team number 2 kan fún ní second chance kíní kan olóyè kíní kan má ṣe kíní kan ṣé tíìmù yẹn lẹ́wà ẹ sọ síta ṣé team number 1 kí kọ́ fi nǹkan ṣe ẹ̀mí ẹ̀ bí kò ya wèrè bí kò tiẹ̀ kú bí kò máa ń lọ kí mọ́tò padà nù tó bá pẹ́ team number 1 nìyẹn àwa team number 1 àti nǹkan 1 sí kíní ẹ̀yin team number 2 ẹ̀yin náà kọ́ team number ẹ má ti jú ẹ kàn pé team number 2 lẹ́wà à ń káyé àwọn team number 1 à ń ka team number 2 afẹ́wọ́n tó máa ń win ìyá mi dọ́là pọ̀ fáṣípẹ̀ ní ṣàgbà kọ wọ́n yẹn máa lọ sókè kò ṣẹ́ṣẹ́ àmúra òkè ìgbẹ́ thank you for the super sticker àwa team number 1 àwa àmì bí ẹyin team number 2 ẹ jẹ́ ká lójú yín ẹ bá gbó sókè ìyá wa. báàmì ẹ̀rí dààmú team number 2 authentic òkè kò sí wàhálà. Ọlọ́run àwa pẹ̀lú. number 1 àṣẹ. hello mi mo bọ̀. à ń gbọ́ yín o à ń gbọ́ yín o à ń gbọ́ yín o. pétélé pé ibi báyìí ni mo ti ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ o iná tí wọ́n lọ pa fún òòṣà nínú igbó ojú òde ẹ̀ tí wọ́n àti ẹ̀ ronú wò ṣé ẹ kì í ẹ mú ẹran bí òrẹ̀ ni wọ́n pè ní. ẹ wò èmi mọ̀ wípé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ Yorùbá wuyì ṣé ẹ wo eré Ṣàwòrò Idẹ rí. àti wí. Ṣàwòrò Idẹ ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n máa mú Làgàtà tó dé adé Idẹ sórí ṣé ẹ mọ̀ wípé ọmọ bàbá onílù tí wọ́n rò pé wọ́n ti pa dànù ọmọ ẹ̀ ni wọ́n lọ́ọ̀dì sí inú àwọn onílù tí wọ́n lọ lù ú tá lọ ṣẹ̀yẹ fún Làgàtà tí ọkùnrin yẹn tó fi lùlù Ṣàwòrò Idẹ ẹ wo èèyàn burú ọmọ Yorùbá bá mi èmi mọ̀ nígbà tí olóyè 50,000 èèyàn ni bàbá Tinubu sọ pé ṣó lè rí wọ́n ní wọ́n ti rí kọjá 80,000 mo gbọ́ yẹn lẹ́nu bàbá èkìtì wípé àwọn tí wọ́n wọnú wọ́n ti kọjá 80,000 ẹjọ́ ṣé báwo la ṣe fẹ́ kórè rẹ̀ sáà ní kókàndá mọ́ báwo ni ìbúra tí wọ́n ń fún wọn yẹn òun náà ló ti dáa jù ilẹ̀ tí wọ́n mú yẹn òun ló mú olórí burúkú yẹn ebi ò gbọ́rọ̀ yìí tẹ́lẹ̀ ibi báyìí ni mo ti tẹ̀sẹ̀ ń gbọ́ mo lọ gbọ́ program yìí láti bẹ̀rẹ̀ mo kàn ń fọwọ́ jẹ̀ ní nǹkan tá ẹ̀ ṣe ló fi yé mi mo dẹ̀ mọ̀ wípé irú ẹ̀ máa ṣẹlẹ̀. so màámi ṣé team number 1 lè sọ ṣé team number 1 lè support àbí team number 2 lórí péjì àgbọ̀n kankan lórí péjì ìbáwí ó ti gé tiwa lọ. olóyè ti ṣèdájọ́ rẹ̀ sí olóhùn nìkan máa kó pé kó dàtọ̀ owó ẹlẹ́ kó máa lò ẹ dákun kí ni wọ́n tún fẹ́ ṣe.
à ń dìbò ni àwa team number 1 ni pé olóyè jẹ ẹ̀bi pẹ̀lú pankẹ́rẹ́. team number 1 èmi support team number 1. team number 1 kíkọ ṣe ẹ̀mí ẹ̀ bí kókàn ya wèrè. anything lórí àwọn náà ò rò wọn rò pẹ̀lú. ẹ pàtẹ́wọ́ fúnra yín team number 1 lẹ́wà team number 2 àwọn team number 2. olórí ikú ni wọn gbogbo ẹni tó bá ní ewé èrò bẹ́ẹ̀ lọ́kàn bí mo ṣe máa ń ṣàdúrà fún olóyè nìyẹn wípé gbogbo ẹni tó bá ti ní èrò ibi lọ́kàn kó tó ṣe kílẹ̀ máa mú wọn. àṣẹ. kó tiẹ̀ tó ṣe rárá kílẹ̀ ò máa mú wọn. wọ́n yẹpẹrẹ òòṣà ni èmi ò pe Sunday ní òòṣà èmi ò pe ní òòṣà o irúnmalẹ̀ ni. irúnmalẹ̀ ẹ ṣe ń gbọ́ ìyá wa ẹ ṣe eré kàmáà 2 minutes. àwọn team number 2 máa ti ń pọ̀ team wàhálà tó bá wìn ní wa bàbá wa gbọ́ sókè TikTok ẹ má send request wà ń gbé wọlé ẹ̀ ní mute wọ́n máa drop láti máa tún gbé wọlé kò sí nǹkan tó jọ yẹn. bàbá wa wọ̀ mute kásáré gbé kọ́ lórí fóònù ẹ bá wa gbọ́ sókè lórí fóònù bàbá wa máa pè ní sí. ètò nìyẹn ṣé team number 1 lè wà ní team number 2 orí mi ń gbóná team number 1 ọláyà God bless you team kí lẹ wà. à ń gbọ́ yìí. team number 1 ni mo wà but sẹ́rí nǹkan tó lóye ṣe yẹn ó dáa. team number 2 lẹ wà ẹ má pààrọ̀ team number 2 lẹ wà à ń gbọ́ yín. ṣé ẹ gbọ́ mi. à ń gbọ́ yín sẹ́ à ń gbọ́ yín. team number 1 ni military ó yẹ kán fún àwọn boys wọn ní military training tí military bá lọ sójú ogun tí ó jẹ́ pé the same squad ni wọ́n wà bí àwọn yan ọ̀gá wọn níbọn ni wọ́n yan ara wọn níbọn ni o immediately ni wọ́n gbọ́dọ̀ mú ẹnìyẹn balẹ̀ ni. so kò sí pé bóyá ojú àánú bẹ̀ o mọ̀ọ́mọ̀ tá a jọ wà papọ̀ o wá yan èèyàn kan níbọn nu wa. o tún adé lórí oko ló tún lọ yìn níbọn. so ìdílé náà máa mú balẹ̀. so nǹkan tí wọ́n ṣe yẹn ó dáa at the same time àwa ní pé kò dáa because olóyè orí ẹ̀dá àbí kan tó ṣẹlẹ̀ ilé wọn náà ni olóyè gbọ̀ngàn kọ́lọ́n ọgbọ́n àti àgbọ̀ Ọlọ́run kó má fi wọ́n lẹ̀ kó wà àdúrà náà máa gbà fún wọn bọ̀ torú ẹni yẹn ó yẹ kan àwọn gangan kọ́ ló máa ṣiṣẹ́ yẹn àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ àwọn kí lórúkọ ẹ̀ náà máa mú balẹ̀ ní délé. ẹgbẹ́ mi tó bẹ̀rẹ̀ sọ wọn láwọn ọlọ́pàá yẹn fẹ́ pa àwọn ní kó máa pa. wọn ń gbọ́ kọ̀máǹdì báyẹn mílítì ń gbọ́ kọ̀máǹdì báyẹn ẹ mọ̀ pé ọmọ mílítì làwa àwọn ò ń gbọ́ gbogbo yẹn immediately ni. kódà ẹ ṣe nǹkan tí number 1 lẹ́yìn náà wà kó sí wàhálà. àwa ẹjọba ẹ bá mi tẹ tán pọ̀ lórí show yìí ń dùn mọ́ mi mo fẹ́ play fídíò yìí fún yín ọmọ Fúlàní tó kọ́ ilé ọmọ ẹ̀bọ́ ìtẹ̀wọ̀n kékeré yìí ilé tó kọ́ sí Ọ̀ṣun state 20 million naira ló fi kọ́ ilé sí Ọ̀ṣun state mo fẹ́ play ẹ bá mi tẹ tán pọ̀ lórí show ẹ bá mi like show ẹ bá mi share video ẹ bá wa share ẹ jẹ́ kó máa flow lọ àbá wa ń gbọ́ yín. Ṣẹlẹ̀ wọ̀ ẹ́ ṣe. Adúpẹ́ sà. Yes sir, you too sir. Ṣé rí kí gbọ́dọ̀ sọ team number 1 lè mọ̀ wọ̀? Èyí ṣe ni pé ó ti tó ìmọ̀ tí mo ti ẹ̀mí ọ̀rọ̀ ti jẹ́ kí wọ́n pé iṣẹ́ tí wọ́n ń ṣe lẹ́yìn oníyẹn wá dánwò. Wọ́n rán ni iṣẹ́ tí wọ́n ṣe ni pé wọ́n ń wádìí agbára olóyè Sunday. Ó pẹ́ tán tí ń wádìí agbára yẹn. Mo rò pé nígbà tó ń parí iṣẹ́ yẹn tán ni wọ́n gbéṣẹ́ fún yẹn pé kó lọ ṣiṣẹ́ rẹ̀. Ó yẹ kí wọ́n fi pàrọ̀ kò ránṣẹ́. Àwọn ẹkú Gani àwọn ni wọ́n ṣiṣẹ́ yẹn. The best thing ni pé ẹ jẹ́ kí olóyè mọ̀ pé gbogbo àwọn tó bá fẹ́ jọ ìwé kán bá búra fún ẹni tó bá ti jalè tó bá ti gbé irọ́ wá lójú ẹsẹ̀ kán tó gbé pọ́nlé lọ́wọ́ kán tó gbé káṣọ lọ́rùn òun náà ni kó ti kó ẹ̀jẹ̀ lẹ́nu kó lọ instantly. kó lọ kú sílẹ̀ àwọn tó ní. ẹ ṣe nǹkan bá wa gbóhùn sókè kẹtọ́ lọ́wọ́ bá wa team number 1 lẹ̀ wà bí team number 2. Number 1 team number 1. Team number 1 lẹ wa àwa la ń win. First day tí ma ọ̀gá rẹ̀ first day tí ma win olóyè lélẹ́yìn olóyè ní team number 2 ẹ̀yin first day olóyè ẹ get out. Bá wa gbóhùn sókè ẹ̀yin first day ọba win ní team number 1 ẹ bá wa gbóhùn sókè team number 2 àwọn tó olóyè nìyẹn. Ṣé irú ọ̀gbẹ́ni ẹ̀ nǹkan tí màá yìí sọ mo support ẹ̀ wọ́n ràn wá ní ẹ̀ mọ kí ká ṣe wáyé kán gba information lẹ́nu ẹ̀ ta ló ràn ẹ̀ wá tó bá tọ́ṣọ ẹ̀ á jẹ́wọ́ àwọn tó ràn ó yẹ ká máa gba information lẹ́nu wọn ó ṣe pé kádìrí pa bẹ́ẹ̀ àní mọ ibi tó ti ń bọ̀ àní mọ ibi tó ń lọ tó bá dé irú ẹ̀ dáadáa bá mú kó ẹ̀ múlẹ̀
káṣíṣe àbẹ̀ lọ́wọ́ níta ló rán ẹ wá òun nìkan kọ́ ló ṣe kíni ẹ o wọ́n rán wá ni. so tó bá lè jẹ́wọ́ pé àwọn bàbá ló rán wá kọ́ lè gbà kọ́ rìkọ́dù ẹ̀ kọ́ pé ìgbà alákìlá wọn pé pé irú àwọn wọ̀nyẹn wá ṣàwọn dì pẹ̀lú wọn òun ti para ẹ̀ bẹ́ẹ̀ yẹn òun ti gbà kí wọ́n pa àbí bẹ́ẹ̀ bá a ṣe bá ìgbà pẹ̀lú àbá ṣe ń dì ní ìpínlẹ̀ ẹ̀ òun ti para ẹ̀ ó ti jáwé pé òun máa rí ìjà ìra ó ṣe rí nìyẹn kẹta ló ní ìbọn fún ó tún fẹ́ lọ káṣí ọlọ́run òní ó dẹ̀ ti rí ẹsẹ̀ ẹni tí ọgbẹ̀rún márùn-ún lọ bá ń lé tí wọ́n rí mú wọ́n ti tó wá lọ fẹ́ káṣí wò tó bá jẹ́ pé wọ́n dì í ni èdè kò ń ṣe èdè kọ́ ló mú. èdè kọ́ ọ̀ránṣẹ́ ni. wọ́n ránṣẹ́ ni kó jẹ́wọ́ àwọn tó ràn yẹn ó yẹ kó jẹ́wọ́ tó bá tọ́jú ẹ̀ dáadáa á jẹ́wọ́ pé àwọn bá ìlú ràn ojú àgbẹ̀gẹ̀ kò ṣe ọlọ́lé yóò ṣe pé tí nǹkan pa àpapọ̀ pẹ̀lú àní dípò information lẹ́nu ẹ̀ tó tó bá lè jẹ́wọ́ pé àwọn bá ìlú ràn kì í ṣe order duress làwọn fọ́ sí yòó sọ àwọn tó ràn ẹ̀ tẹ́jọ́ plan kìíní kó tí kìíní ọ̀tá ìbáwọ̀ líla rẹ̀ fún àti pé gbogbo àbábá sọ pé ẹ̀kọ́ ìjọba olóògùn ẹ̀rọ ìbọn yẹn gan ti máa rẹ o ìbọn tó yìn fún olóyè yẹn wọ́n ti rẹ ìbọn yẹn kó tó wá yìn fún olóyè. Ọlọ́run ò ṣe àdúgbò congratulations ọmọ Yorùbá adúpẹ́ o congratulations to us yé tẹ́tí wọ́n kọ́ gbọ́rọ̀ yẹn báyìí inú mi dà gbogbo. tí mo kọ́ gbọ́ ìjọ tí mo kọ́ gbọ́ bẹ́ẹ̀ jẹ́ kàtà tó ṣẹlẹ̀ tí mo gbọ́ báyìí inú mi ń pọ̀pọ̀ gbogbo mo ní mo gbé ọmọ ìwé kùn ló pẹ́rẹ́ ọmọ ìwé kùn ní ogun máa pa ẹ̀sà ni mi ní fẹ́rẹ̀ máa wọ̀n ẹ́ lépòdò lójúmọ́ ni ó disguise wá bẹ̀tì yéètì náà àwọn tí Yorùbá wí sọ pé team number 1 sí àwọn ògbọ́n kankan wọ́n ti ké tiwa lọ́sẹ̀ àwọn ògbẹ́ni tì tó bá ti dọ́ọ̀rùn kó máa lọ lọ́jọ́ ẹ̀ka lẹ́. àwọn àáfàá yẹn ṣe mọ̀ pé anybody tó bá bú ẹwù bí wọ́n ṣe pọ́n ọba wọn lé ẹ̀mí nǹkan yẹn. wọ́n yẹ pọ́n lé. tẹ bá dẹ̀ rí àwọn àáfàá tó ya wèrè gan yẹn gbogbo wọn èyí ṣe Yorùbá. Lè rí àáfàá Yorùbá kó tẹnu bọ àdúgbò ta fọ́bàbùkù àwọn kọ́ńtọ̀ wa. wọ́n ọgbọ́n tí wọ́n fẹ́ lò láti fi gba àwọn ọ̀lẹ̀ yẹn ni wọ́n ti spread wá síbi nísìnyí kò yé yín. so àwọn àáfàá yẹn tó bá ti ń wàásù rádaràda káwọn bọ́ọ̀sì ṣá oko táwọn bá ti lọ máa lù wọn mọ́lé kí ẹnu àáfàá mi kó gùn bí ẹnu màálù ká kọ́kọ́ fi nǹkan ṣe sample ká nà játijàti ká sá lọ bí banditi ká lu àlùbami àdírẹ́sì ilé ẹnìkan nìyẹn mọ̀ irú ètò ìṣẹ́nu fakabaka sí Olúbàdàn kí yẹn wọ àdírẹ́sì ẹjọ́ ọkọ̀ mọ́lé táwọn bọ́ọ̀sì 50 kọ́kọ́ ya bò táwọn bá ti organize ká pé bí 50 báyẹn kápọ̀ fún wọn mú bá ṣẹlẹ̀ tí wọ́n bá ti màdírẹ́sì kan lọ bá ní kí wọ́n lù bí wọ́n lù kẹ́bí ẹ̀sẹ̀ ẹ̀fọ́ ìkùrà nìkan kó má mọ̀ nǹkan tó máa kàn jọ́ kejì ẹ̀rí fún tábà tí ìfẹ́ nìkan ṣe sample bí Olúwo yẹn àti èyí tó yóò ṣe fẹ́ẹ́ fọkàn mú fítì ìwò àti ètò ẹ̀ṣẹ̀ tó jáde ló sọ pé nìbàdàn tíà. Olúbàdàn tíà ló ń bú òkú wa. àwọn tó wọ́n wá láti ìlú kan ni wọ́n tó wá. àwọn ọmọ sí ni gà. ó dàbí kíyàn gba mẹrẹ́ǹtì sílé kí mẹrẹ́ǹtì máa sọ fún yàn wípé bí kí láńlọ́ọ̀dù rẹ̀ sí láńlọ́ọ̀dù gbọ́dọ̀ ṣe báyìí. bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ṣe rí náà. bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn kí sì ni pé a need àwọn boys àwọn ọmọ tó bá ya wèrè gidi gan. a need àwọn boys tó jẹ́ pé èyí tó bá ti wàásù rẹ̀ ó tó ṣùkọ́ kí wọ́n lù kẹ́mi ẹ̀fẹ́ ẹ̀bọ́ ẹ̀ rí i pé gbogbo àdáadáa yẹn wọ́n máa stop ẹ̀. àwọn ojúlówó ọmọ Ìbàdàn anáfẹ́ nǹkan báyìí ẹnìkan sọ fún wa pé tán bá ṣé tó bá ń kírun lọ́jà àbá ṣé wọn kò kojú ẹ̀ fọ́kùnrin bó ṣe máa ń block ọ̀nà. wọ́n máa ń block everywhere. everywhere bó ṣe máa ń block ọ̀nà ṣé rírú àwọn àfáà yìí àsìkò ti tó láti treat fọkàn fún wọn irú èmi sìn mo ní oníṣẹ̀ṣe mo ní wòlíì mo ní gbogbo ẹ̀mí ẹbí mi ṣé káwọn máa bára wa jà ní. àbí ẹ̀sìn dalérú ẹni àfáà tó bá ti ṣe wàásù rádaràda wọn àwọn boys mobilize wọn lọ lù mọ́lé bí ẹ̀ka everybody sá lọ ẹ̀ rí i pé gbogbo wọn máa dákẹ́ ni. ẹ ṣe gan bàbá wa. ẹ ṣeun. nǹkan tí Gbàgó sọ nìyẹn gọ́ọ̀nà Niger State ó ti fòfin kalẹ̀ wípé any extremist preaching ní ìlú ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n ṣùgbọ́n àwọn gọ́ọ̀nà sílẹ̀ Yorùbá àwọn ò tí ì ráyè ṣe òfin tí Gbàgó ṣe ẹ bá gbóhùn sókè. Hello, ẹ kálẹ́. Akúndé àsìkò yẹ kí n ṣàlejò lórí fóònù yẹn wá ń pè ma. já bẹ́ẹ̀ ẹ kálẹ́. Àṣọnù. Bẹ́ẹ̀ ni, èmi kọ́ ẹ̀kọ́ náà mo pe omi ìwé. Ó yá ẹ̀yin tí ó yá ẹ̀gbọ́n sókè sà. Ẹ̀gbọ́n sókè sà. Ṣe rí ti Olúbàdàn yẹn, ọba ló nílùú ẹ̀, báwo ló lè fi lú ẹ̀ ṣe èèyàn báwọn.
tí ọba tẹ lọ́rùn kọ́ wà bùnmi lọ. kó lọ Saudi. tí olóyè Sunday Igboho yẹn kò yẹ kó fọkùnrin yẹn lẹ̀ àwọn kọ́ lọ Saudi olóyè Igboho yẹn kò yẹ kó fi ọkùnrin yẹn lẹ̀ torí wọ́n ra wá ni tójú ẹ̀ fọ́ àbí olóyè Igboho ọjọ́ Fúlàní ọjọ́ ẹni tí yóò gbọ́dọ̀ lọ́jọ́ báńkì tó fi yìnbọn mọ́ ẹ bá tí wọn lọ mú wọn bá ẹkún fi jófin ni ẹkún fi jófin kó lè mọ̀ pé àwọn tí wọn wọn pè á ní tí lè báyìí kí lè ṣe kì í ṣe tọ́tọ́ lẹ́tọ̀ bí wọ́n kàn fílẹ̀ báwọn kọ́ máa lọ àyíká kan náà nípa àwọn sọ́jà wọn ti pa lójú ẹsẹ̀ àbí kó fún ìyàtọ̀ ẹkún fi jẹ́ lórí àyíkú àbí kó ẹ̀kẹ́ kìí ṣe ni pé àwọn tí wọ́n jẹ́ wọn Yorùbá gidi wọn gbà síbi ìwẹ̀kù wọ́n sì wádìí kó ṣe díẹ̀ dáadáa àwọn màálé ti dàgbà àwọn màálé ti dàgbà àwọn tí wọn fẹ́ràn wa mo gbọ́dọ̀ sí pé mo gbọ́ tó ní wọ́n ní wọ́n wà sí lọ́rin àìpé olóyè wọn wà sí lọ́rin máa bí nǹkan ìmọ̀ bó tọ́ ni mo gbọ́ lọ́rọ́ báyìí látọ̀ sọ pé wọ́n ní wọ́n wà sí lọ́rin wọ́n ìròyìn pé bábà kankan. bí òwà mo ti wá kan tó wà yẹn náà. ọ̀jì wà yóò tó padà lọ yóò tó padà lọ yóò tó padà lọ. ẹ ṣeun gan bàbá. mo ti jẹ́ nìyẹn. bóyá Mr Peace àbí Miss Peace ẹ ní kí lè ṣe lórí TikTok kí làwọn TikTok ṣe tí mi ṣe gbé wọn wọlé nǹkan táwọn TikTok ṣe tẹ́lẹ̀ kí n gbé wọn wọlé lórí TikTok ó lẹ́ ń wò yẹn tó má ti wá sókè wọn ò ní mute wọn ò ní ever mute ìyá mi Yorùbá so tó mi ti máa ń drop wọn mi ṣe gbé wọn wọlé sórí TikTok ni ẹ bá gbóhùn sókè sọ ẹ káàbọ̀ ṣé team number 1 àbí team number 2. ẹ sìn bàbá ṣé team number 1 àbí team number 2 mẹ́ta àwọn TikTok tó kọ́ gbàgbọ́ wà rà mí lọ. number big one ẹ ṣe. ṣẹ́rí ìbò kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ fún nọ́mà ṣẹ́rí ẹjọ́ ẹ bá ànọ́ọ̀sì fún àwọn tí ṣèfù ní wọ́n padà sílùú wọn ohun yín máa kìlẹ̀ ní gbogbo àgbègbè wa rẹ̀ gbogbo àwọn tó ti kókó ṣèfù ní kọ́ padà sílùú pé kò séwu mọ́ fáwọn èèyàn máa ṣọ́ wọn ẹjọ́ ẹ máa bá a fi sí program lẹ́kọ̀ọ́. tọ́ gbogbo ẹ̀yin ọmọ ògbónà tẹ́tí sákò lé májàsọ́lá àdìsá ní ẹ padà sílé o ó ní ẹ padà sílùú yín kan ò ní ṣe yín kò sí tó máa ṣẹlẹ̀. dàdà lẹ́ẹ̀kejì ṣe rí ẹ̀mí sì tún sọ mo tún sọ ká ní òṣè pé mo wà ń lo ìbò mo fọlọ́n tó dá mi búra mo máa lọ bá ṣèfù ṣiṣẹ́ mo máa lọ bá já mi. máa yẹn kò ní kú láéláé kò ní kú láéláé ẹ ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kọ́ lọ́ọ́ má jẹ sọ̀rọ̀ tó pé tó bá kú ní 150 ẹ̀dá tó bá kú ní 170 a máa ro ni tó bá fi lè kú ní 170 wọ́n pa ni a máa ro ni ànígbà. wọ́n pa ni a máa ro ni. ó bẹ̀rẹ̀ látòrí ọ̀tá inú ilé ọ̀tá ìkùlé ọ̀tá tó ń yọjú ọ̀tá tó mọ̀ ọ̀tá tó mọ̀ wọ́n máa gbó lẹ́nu bí ọ̀wọ̀ ni. àṣẹ ìdùnnú. olómi ẹ̀fọ́ ń ṣe àdánrọ́dún onísìnmi kọ̀ǹgó ń dán ọ̀ ní dán. ìgbẹ́tẹ̀ tẹ́ nípa àdìsáyẹ̀ ní dán láyé yín. ní dán láyé bó ti lè kó kò mọ̀ kò sí ní ẹni jẹ́ láyé yìí ẹ̀ tó ṣì kú ni. àṣẹ ìdùnnú. èèyàn tí ò dán mọ́ ń dùn. màmá kí ni ẹ ti ń dùn ó sì máa ń dán mi lójú o. tó tún ní owó lọ́wọ́ tó nọ́rọ̀ ẹ̀ wá sọ pé ó lóṣèlú. ẹni tó jẹ́ pé òun lè débi bàtẹ́ ẹsẹ̀ òun pe Ìgbòho ní olùsí. àsáànà. lápá ti mú màá yẹn o pé àwọn ará àtijọ́ lọ fura sí ajá àwọn tó ń tú kalẹ̀ ó ní kúrú náà o ó ti jẹ́ ìgbọ̀n ẹ̀wọ̀n pé tájá bá jẹ́ ìgbọ̀n jíjà àdìgbò ní kíni ẹ̀. so ṣé team number 1 lè wà bí team number 2 team kílẹ̀ join. number 1 ni mo. number 1 lẹ́yìn náà Yorùbá win fans àwa la win lé ní olóyè ẹ ṣe bàbá wa ọmọ ológun bá gbó sókè peace ẹ ń wá nọ́mbà mi ẹ bá bọ̀ lórí YouTube Yorùbá-Wuyi náà ni mò ń jẹ́ ọkọ̀ tẹ́ fi ń wò mí lórí TikTok yẹn wọ́n lè máa fi wò mí lórí YouTube Yorùbá-Wuyi náà ni ẹ bá bọ̀ lórí YouTube or plus 718-5020-573 WhatsApp call nìkan 718-5020-573 ọkọ̀ máa bọ̀ lórí YouTube Yorùbá-Wuyi ọkọ̀ tẹ́ fi ń wò mí yẹn náà ni tẹ́ wá wò wá ń bẹ̀ nọ́mbà mi wà display ọmọ ológun bá gbóhùn sókè. ẹ kú dédé àsìkò yẹjẹ yíyan mi ṣe ń bá àwọn oníkọ́ lórí TikTok o àṣẹ o. àṣẹ Ìdùmarè. team number 1 làwà for life. team number 1 lẹwà kíkan ṣe ẹ̀mí ẹ̀ ṣáá ni jẹ́rìí àwọn ìyá mi. ẹ ń wo bí pé kágbá kọ̀ọ̀kan ṣe
iṣẹ́ olóyè tó ní kan fi sílẹ̀ olóyè tó ní kan fi sílẹ̀ tó lóye yé ọwọ́ ti wà lára ẹ̀. wọ́n ti kẹ́ bàbá síbẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ti kẹ́ bàbá síbẹ̀. wọ́n ti kẹ́ bàbá síbẹ̀ wọ́n ti bàbá ṣubú. ó ìyá mi tiktok ni ìmọ̀ ṣe mo fẹ́ pàtẹ́wọ́ fún yín mi ìmọ̀ ṣe mi ìmọ̀ ọkọ̀ ṣe lórí tiktok ni ìmọ̀ ṣe mi ìdẹ̀ kọ́. ẹjọ́ kí ẹ máa bá tiẹ̀ lọ jèrè wọ́n lọ pọ̀ sí wa 1 million wọn àkàndé èèyàn fúnra rẹ̀ sí ẹ̀sà bẹ́ẹ̀ ni ó ń bá bọ̀ ọkọ̀ yálà ìyá wọn à ń bá bọ̀ ẹ ṣe màmí wọ́n ní wọ́n ti kẹ́ bàbá síbẹ̀ wọ́n ti bàbá ṣubú àwọn olùkọ́ni padà ní solution náà ẹ wá gbọ́ sókè. bàbá èkìtì èdè ẹ̀kẹ́ wá fún wa ní information lẹ́nìí bàbá èkìtì mo máa ṣe ṣòro lánàá tóbi tí wọ́n ní mo fẹ́ kó sinmi bẹ́ẹ̀ mo rí mo tó ń ṣe ṣòro bàbá èkìtì mo fẹ́ kó sinmi nílé ẹ wá gbọ́ sókè bàbá èkìtì ẹ̀ dá ẹ wá gbọ́ sókè ẹ ní dààmú. àṣẹ Èdùmàrè àwọn ti nọ́mbà 1. ṣe rí ibi tọ́rọ̀ dé yìí èmi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni o pé wọ́n nẹ́nìkan yìnbọn fún olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ni. bí mo ṣe kọ́kọ́ gbọ́ fèrè mo sáré jáde kúrò pé. ṣé ìyàgbẹ́ gbóná ìyàgbẹ́ gbóná. ìyá mi. àwọn fáńsì olóyè. àwọn tá a jẹ́ Sunday Igboho pọ̀. akọ̀gàn. apọ̀. ètò jẹ́ orí nǹkan kan gbọ́dọ̀ ṣe tó jó rí. bẹ́ẹ̀ni. gbogbo àwa tó kù ní Ọlọ́run jẹ́ ká ní ìsinmi ká ní ìfọ̀kànbalẹ̀. bẹ́ẹ̀ni. kẹrí ibi tọ́rọ̀ dé yìí a gbọ́dọ̀ pa ìjì ká fi hàn jí o lọ́wọ́lọ́wọ́ yìí o. kí n kọ́kọ́ sọ ti ọba ìlú Olúbàdàn tí wèrè yẹn mú. àti eégún Olóòlù. kẹrí ohun téèyàn bá jẹ́ ni kéèyàn jẹ́ kó jẹ́ ìkẹ́kọ̀ọ́ mọ̀ pé ohun tí mo jẹ́ lélẹ́yìí. bẹ́ẹ̀ni. wọn ò ní yé ṣe rándanrandan yìí tó bá jẹ́ pé wọ́n ti kí ọba télú àbí lórúkọ amúgbó tìbí. ẹ kí ẹ máa ṣe èyí tó wà. tó wáyé pọ́n ní ti kì í ní wọ̀ ìyá mi tó wáyé pọ́n ti kì í ní wọ̀ wọ́n ti fún ní ọwọ́ ìbáwí ráńpẹ́ gbogbo àwọn tó ṣe rándanrandan yìí ò ní ṣe wọn ò ní ṣe ṣùgbọ́n nítorí pé adákẹ́ wọn lóbìnrin ò gbọ́ awo egungun lóbìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lóbìnrin lè mọ̀ wọ́n ní tóbìnrin bá fojú koro rò ìtàn tóbìnrin bá ti fojú koro tó rò ó gbé àwọn obìnrin míì àtúnwá wọn náà fẹ́ fojú koro ṣe bí alágbádá fojú koro ǹjọ́ òní ìṣòro ò gbé àbúrò mi ò yẹ. tó nínú àwọn ènìyàn ọmọ ẹ̀yìn Judas Iscariot máa ń wà ń bẹ̀ o Judas Iscariot máa ń wà ń bẹ̀ so káwọn Yorùbá àwọn ọmọ Yorùbá ògidì ẹ jẹ́ ká fi ohun tá a jẹ́ ká sọ pé ohun tá a jẹ́ leléyìí. ẹlẹ́bọ ni wá. ẹ jẹ́ ká sọ pé ohun tá a jẹ́ leléyìí ẹni tó bá ti ṣe ohun tẹ́nìkan ò ṣe rí kójú ẹ̀ rí ohun tẹ́nìkan ò rí rí wọ́n á sá wọ́n á bẹ̀rù yọ̀bọ̀ kẹ́mu wọ́n á máa wò wá pé Yorùbá wì tó bá yẹ pé Sunday Igboho kì í ṣàkàndá èèyàn kí ni kí la ká máa wí. jẹ́ mọ̀ pé tó di ẹ̀yìn bá lulẹ̀ gbìn àwọn ọmọ èèyàn á túká. bẹ́ẹ̀ni. tó níbi tọ́rọ̀ dé yìí Sunday Igboho ìkíyèsára gbọ́dọ̀ pọ̀ gidi. ọ̀gbẹ́ni yẹn kì í ṣe ọmọ ìlú ẹkùn tòótọ́ àsáwọ̀ ni wọ́n rán wọn wá ní. Yorùbá wí iṣẹ́ rántí bàbá kan tó sọ ẹnu yàmà ń gbọ̀n kan pé tí Sunday Igboho bá ṣe kíní kan ìhun tó máa ìhun táwọn máa lò ẹni yàmà bẹ́ẹ̀ bẹ̀sẹ̀ rọ́gbẹ̀. pé ohun tó bá lò àwọn máa sọ di kíní àwọn máa sọ domi wọ́n ṣe wà ó wọ́n ṣe ń dọ́gbọ́n ṣùgbọ́n Ọlọ́run ò ní fún un ṣe. ẹ ṣe bàbá wa. nọ́mbà wà lèmi wá orin tèmi máa wá fún Sunday Igboho. tí nọ́mbà wà lẹ́wà ó ṣe ọmọ aládé kú ṣe pẹ̀lẹ́ o Igboho ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú báráyé Igboho ṣàṣe pẹ̀lẹ́ o ọmọ aládé kú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú báráyé ọwọ́ ayé ò ní ká ẹ. àṣẹ bàbá Èkìtì wọ́n ní ẹ pè wọlé o àwọn tí bàbá Èkìtì àwọn tí ti ní kẹ ẹ jẹ́ bàbá Èkìtì pè wọlé Mrs àbí Mr kí lórúkọ yìí sà ẹ máa gẹ́tẹ̀ lórí TikTok bàbá Èkìtì àwọn tí wọ́n ti welcome yín lórí YouTube wọ́n ní where is bàbá Èkìtì bàbá Èkìtì àwọn tó fẹ́ fọlọ́pàá mú yín ti wà mí bí yìí o wọ́n ní ẹ̀yin péjọ kankan ẹ bá ti dé ẹ bá ti pè wọlé àwọn tó fẹ́ fọlọ́pàá mú yín ti dúró lẹ́yìn ẹ bá gbọ́ sókè.
báyìí ẹkúṣẹ́ ní dààmú ẹkúṣẹ́ mẹ́ta ojú òní aláṣẹ ìgbìmọ̀ ẹkúṣẹ́ ìlú ọlọ́run àgbà ọgbọ̀gbọ̀ ibi tí sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ olóyè Ìgbòho àkámọ́ tó pẹkùn náà máa pè àkámọ́ lè pẹkùn láíláí ọlọ́run bàbá máa ń sọ bẹ́ẹ̀ pé ọlọ́run ló dáhùn bẹ́ẹ̀ kò sí mímọ̀ ṣe tòun náà ọlọ́run ló dáhùn bẹ́ẹ̀ tí ẹni tó bá tó wá ń gbógun pé igbó ìṣòro ẹni mú láṣẹ Èdùmàrè láṣẹ ọlọ́run ọba tó dá bàbá náà bẹ́ẹ̀ ọlọ́run máa mú wọn sọ́dọ̀ kíákíá àwọn alálẹ̀ mi dìde ẹwọ afá ìdí sọ̀rọ̀ Ibrahim Traoré president Burkina Faso ó sọ pé àwọn kan lọ kọ́ṣẹ́ ní Saudi wípé òun bẹ́ẹ̀ ti tètè sọ fún ẹ pé ibẹ̀ ẹni kẹ́ra gba ẹ má wà lé mọ́ o ẹ má wà gbé òun mọ́ o bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹni kọ́ technology àbí ìwọ̀kọ̀ báyẹn ẹ wá ìwọ̀kọ̀ táwọn báyìí wọ́n fẹ́ fi style gba ọgbà agbára bàbá wa yẹn kọ́ wá gbà sí fún wa gbogbo àwọn agbára yẹn ló fẹ́ dákú lọ́wọ́ wa so nítorí ẹni mufti yìí ṣe ń ṣe ní yàmá yẹn oníwèé tó kọ̀ lọ́ sọ̀pọ̀tì èyí sí agbègbè àwọn Fúlàní náà lòun náà jẹ́ Ọlọ́run ìjọ ní fún wọn ṣe lórí ilẹ̀ Yorùbá yìí àwọn alálẹ̀ rẹ̀ dúró a lè dúpẹ́ fọlọ́run wípé gbogbo nǹkan tó gbàgbára tó ń sà náà pàbó náà lòun máa já sí láṣẹ Èdùmàrè pàbó gbogbo ọlọ́wọ́ láṣẹ̀dá tó fi ṣẹ̀dá ìgboro ohun ọ̀lẹ́rọ̀mú ọ̀tá ìrònú ọ̀tá ìrònú láṣẹ Èdùmàrè ẹ wá wo ẹwọ tó ní wọ́n yìnbọn tó ń sìn onímọ̀ ẹgbẹ́ nọ́mbà wà nínú ilé orí mẹ́tò sí ìdarí kìkẹ́ ní tó bá dá lọ. tí nọ́mbà wà lẹ́yìn náà wà ó padà jẹ́ started àwọn aláwìn tí nọ́mbà wà àwọn aláwìn òpá pàṣẹ àdì òyìnbó sí mi. òyìnbó sí mi lójú ogun ọ̀gbẹ́ni ọ̀run lọ́nà tí máa dájọ́ kò ní ṣáyé bàbá Èkìtì ẹ̀yìn àtọ́lóyìn Sunday Igboho ṣẹ́rí wọ́n tún tẹ́ dá kalẹ̀ ní méjì iye oyè tó bá ti fún mi nílùú òkè kẹyà rẹ́dí àti lọ wúyè ni ẹ̀yìn àtọ́lóyè wọ́n tún ti dá kalẹ̀ ìrísọ̀ ọ̀kan ẹ máa tó sókè bàbá Èkìtì wọ́n. ẹ kalẹ̀ mà. ẹ kú dédé àsìkò yìí. yes ma ẹ kú ètò náà mà á ti pẹ́ fọlọ́run akú ẹ̀yọ́ ọlọ́run akú ẹ̀yọ́ ọlọ́run akú ẹ̀yọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ wa adúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀ lọ́run gbogbo ọmọ Yorùbá adúpẹ́ lọ́wọ́ wọn gbogbo àwọn alálẹ̀ wa tán bá wa dúró tì í ṣé wàá rẹ̀ tó wù ìwà yẹn o ọkùnrin kò àmọ́ àwa ò mọ̀ báyìí gbogbo orí ọmọ Yorùbá pátá ló máa dá lẹ́jọ́ tọmọtọmọ ẹ̀ gbogbo orí àwọn tó ti kú tí Fúlàní ti yìnbọn pa. bàbá Èkìtì ẹ wọlé wa nílẹ̀ Yorùbá yìí o tóun wá wò tí ọpọlọ ẹ̀ dọ̀ ìfù bí àṣà àwọn wèrè yẹn ọpọlọ ẹ̀ dọ̀ ìfù. kò sọ yìí ó dọ̀ ìfù. ó bá dówó náà fún owó yẹn ló máa pa. o kò ní rí owó ṣayé gan ó máa tàràkà kú ni tó bá lè jẹ́ tó wò pé ìlara yẹn náà ó máa ṣe lára kú ni kò síbi tó máa dé kò ní gbà yìí ó máa tẹ́ káàkiri gbogbo ibikíbi tẹ́ ìwọ tó dojú ìbọkọ olóyè Sunday Igboho yẹn gbogbo ibi tó bá dé láyé ayé akẹ́yìn sí ẹ ọ̀run akẹ́yìn sí ẹ ọ̀run abiyamọ akẹ́yìn sí ẹ gbogbo tó ń pè ní obìnrin láyé akẹ́yìn sí ẹ kó o rán láàánú mọ́ kó o tún rí olóore mọ́ kó o ṣe gbìyànjú láti dá ọmọ Yorùbá lóró yẹn ọ̀run á dá ẹ lóró ìkúlẹ̀ abiyamọ á dá ẹ lóró ẹni tó dẹ̀ gbéṣẹ́ yẹn rán ẹ náà Ọlọ́run á dá lóró ìkúlẹ̀ abiyamọ á dá onítọ̀ọ̀tọ̀ yàrá team number 1 lẹ́wọ̀n àbí team number 2. ilẹ̀ rúmà. team number 1 lẹ́wọ̀n àbí team number 2. èwo ni team number 1 bá. team number 1 ni pé tó pẹ́ yìí ni Sunday tó pẹ́ èmi ni Sunday Igboho èmi ni team number 1 Sunday Igboho ni team number 2. team number 1 tó pẹ́ èmi ni Sunday ẹni sùrùmà team number 1 tó pẹ́ èmi ni Sunday Igboho nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ṣáá ni nǹkan àṣà ṣe ṣáá ni àwọn team number 2 ló support Sunday Igboho wọ́n ní bóyá ṣe náà lè jà pé. kẹ́rí ó tó di pé bàbá tó sọ̀rọ̀ nìkan ni pé àwọn náà máa èmi náà team number 1 ìbàdí òsì ká má parọ́ tó bá yẹ pé èmi ní níbi dékì yẹn wà láì ṣe kó ní wọ́n máa gbé délé ni. àmọ́ ní sex support olóyè team number 2 lẹ́wà. bẹ́ẹ̀ wọ́n ní ọgbọ́n ló fẹ́ jẹ́ ká pàgbà ní wèrè. ṣùgbọ́n tó bá jẹ́ pé èmi bí mo ṣe mọ́ra mi yìí mi ò ní rántí Ọlọ́run tó wà lẹ́yìn olóyè Ìgbòho Ọlọ́run tó wà lẹ́yìn bàbá wa yẹn òun ló fún ní ọgbọ́n ló fún ní làákàyè ṣe understand tó yẹ kó lè ronú àdá moment. ẹ máa lọ ó dàbọ̀.
ẹni tí lọ ìkù. ẹ ní lọkẹ ẹni support ti sọ number 2 ẹ wá lọ. tó bá jẹ́ mi ni ṣùgbọ́n àdúpẹ́ fọlọ́run tó fún wọn lọ́gbọ́n yẹn torí ìyẹn náà bá kẹ́yìn sókè sí náà bá máa sọ káàkiri lọ fún wọn ìbárí bí ọ̀fun kí náà ti ń pè. bí ọ̀fun ejò èrè bá fẹ́ gbé nǹkan mi ibẹ̀ lọ fún ẹ bá ń jà àjọjà wàá dúpẹ́ fọlọ́run wọn rẹ́rìn rín ayé wọn ti bàjẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀. bàbá wọlé ẹjọ́ nítorí Ọlọ́run ṣé wá ní gbogbo àwọn tẹ bá máa gbà báyìí àtàwọn tẹ ti gbà tẹ́lẹ̀ gan bí nǹkan tí ìyàwó àtọ̀ náà yẹn ẹ jẹ́ kí àwọn tó máa tẹ̀lé wọn wá ẹ jẹ́ káwọn náà wá búra. wọ́n ní gàrántọ̀ pé àjọ máa parí papọ̀ ní ẹ̀yìn gàrántọ̀ ẹ̀ tó bá ti yà á ti ṣe wèrè. ẹni tó ṣonídùúró fún wọn á búra tọmọtọmọ á búra tìrantìran tí ẹni tí mo ṣonídùúró fún ìbá ti dalẹ̀ yín o báyìí ni kò ṣe oògùn kó pa yín tìrantìran àtọmọ ọmọ gbogbo ibi tí generation gbogbo tó ṣe pátá tó bá wà bẹ́ẹ̀ ni torí tí wọn bá pa ìdínú èjì ìjọ ẹwò tá a bá ṣe wèrè fọmọ yẹn ni ọmọ bàbá ẹni ò ní rí yàn sáwò. ẹ ṣe ìyá mi ẹ ṣe. so bó ṣe rí nìyẹn kó lóye gbòó kó torí Ọlọ́run kó tún ra mú kó dẹ̀ kó kíyè sára Ọlọ́run adé túbọ̀ máa bá wa ṣọ́ wọn. ẹ ṣeun gan ẹ̀yin èèyàn mẹ́jọ bá mi dá lóò tap send ẹ jọ ẹ bá mi lo promo code mi Abiola 223 ní àkọ́kọ́ tó bá fẹ́ send owó sí Nàìjíríà